àsìkò yìí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi nílé ẹ wò ó mo tún ti dé o bàbá kọ́mọlédè yìí náà ló tún ti dé Tóyìn Kàbírù Àdúràgbà náà ni mo tún ti dé o mo dé ní àsìkò yìí ohun tá a fẹ́ ṣe lónìí ó ní ìtàn àròkọ kí ni mo pè é ìtàn àròkọ ohun tá a fẹ́ ṣe ní àkókò yìí kí á ní tá a fẹ́ sọ̀rọ̀ lórí ìtàn àròkọ tá a fẹ́ sọ jámbélé ní tá a fẹ́ sọ náà ni a pè ní ìwà olè kò dára kí ni mo pè é ìwà olè kò dára ìtàn ráńpẹ́ kan lákàrán sọ lórí pé ìwà olè kò dára ìwà olè yìí ó dá lórí ọmọ kékeré kan ẹ máa ṣe kí ni ẹ máa fọkàn bá mi lọ lórí bí mo bá ṣe ń ka ìtàn náà kẹ́ máa ṣe kí ni kẹ́ máa mú ọgbẹ́ kan tàbí méjì kẹ́ máa mú níbẹ̀ ẹ máa kú gbádùn bó tẹ́ ń gbọ́ mi ẹ ṣe kí ni ẹ farabalẹ̀ dáadáa kẹ́ máa ṣe kí ni kẹ́ máa fi etí kẹ́ máa fi bá mi lọ. ìtàn náà lọ báyìí wọ́n ní ọmọ kékeré kan wà láyé àtijọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìtẹlọrun. Ìtẹlọrun kò ju ọmọ ọdún 8 lọ tó sì jẹ́ ọmọ dúdú. ní ọjọ́ kan bàbá Ìtẹlọrun ó ra kúlíkúlí aláta wálé fún Ìtẹlọrun torí wípé òun nìkan sì ni ọmọ tí àwọn òbí rẹ̀ tí wọ́n sì bí. wọ́n fún Ìtẹlọrun ní kúlíkúlí aláta 2 láti máa fi panu ná kí wọ́n tó gbé gàárì wá. ṣùgbọ́n Ìtẹlọrun fajúro látàrí inú rẹ̀ kò dùn sí kúlíkúlí 2 tí bàbá rẹ̀ tí wọ́n fún un. ní ọjọ́ mìíràn tí ìyá Ìtẹlọrun tó tún ra ẹran wálé láti ọjà tí wọ́n sì gé ẹran náà sí ìkìrí 7. ìyá Ìtẹlọrun bó ṣe bọ ẹran yìí tán ó fún Ìtẹlọrun ní díẹ̀ lára ẹran yìí òun náà mú yòókù ó mú sọ sẹ́nu. ká mọ́ wá fọ ọ̀rọ̀ gùn ìṣàṣe kò tún tẹ́ Ìtẹlọrun kò tún tẹ́ lọ́rùn tó di alẹ́ tí wọ́n fẹ́ fi ẹran yìí tí wọ́n fẹ́ fi jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. fún Ìtẹlọrun ní ẹyọ kan bàbá Ìtẹlọrun jẹ ẹran 2 ní tiẹ̀ tí Ìtẹlọrun náà tó jẹ ẹyọ kan lára ẹran yìí látàrí wípé kí àwọn fi yòókù kí àwọn fi jẹun tó bá di ní àárọ̀ ọjọ́ kejì. nígbà tí ó wá di ní nǹkan bíi aago 9 alẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́ ó ní bàbá àti ìyá Ìtẹlọrun àwọn wá síta pé káwọn wá gba afẹ́fẹ́ ilé pé káwọn lè gba afẹ́fẹ́ kó tó di pé àwọn wọ ilé láti lọ sùn. ṣùgbọ́n bó ṣe ṣe díẹ̀ báyìí ni Ìtẹlọrun sọ fún wọn pé bàbá mi ìyá mi mò ń bọ̀ mo fẹ́ sáré mú mi nínú ilé. bí Ìtẹlọrun bó ṣe wọlé báyìí Ìtẹlọrun ó gba ibi kòkó ọbẹ̀ lọ bó ṣe débẹ̀ tó ní kò náwó sókè kó mú ẹran jẹ báyìí bẹ́ẹ̀ ni ìkòkò ọbẹ̀ ló yí dà lé Ìtẹlọrun lórí tí gbogbo ata tó kún ojú rẹ̀. bẹ́ẹ̀ ni Ìtẹlọrun pariwo yé ẹ gbà mí yé ojú mi ti fọ́ yé bá mi yé mọ́ mi ojú mi ò báyìí ni Ìtẹlọrun pariwo girigiri táwọn bàbá rẹ̀ tí wọ́n gbọ́ báyìí pé Ìtẹlọrun pariwo nulẹ̀ girigiri wọ́n sáré gbanú ilé lọ wọ́n rí pé kí ló ṣe wọ́n rí pé ata ti dà sí Ìtẹlọrun ata ti dà sí lójú. báyìí ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní mú omi wọ́n sáré bá wọn fi fojú rẹ̀ wọ́n mú epo fẹ́rẹ́fẹ́ wọ́n fi lé níbi òkè ojú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé epo rèé ẹ̀rọ ní epo wọ́n fi ra Ìtẹlọrun lójú. nígbà tí ara rẹ̀ balẹ̀ díẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ Ìtẹlọrun pé kí ni tó ṣe ọ́. Ìtẹlọrun bá bẹ̀rẹ̀ sínú sunkún pé ẹ dáríjì mí bàbá mi ẹ dáríjì mí màmá mi mo gbìyànjú láti ní kí n jí ẹran jẹ ni ó ní ìkòkò ọbẹ̀ olódà lé mi lórí ẹ dáríjì mí. bàbá rẹ̀ ní a ti dáríjì ọ ṣùgbọ́n má sanrú aṣọ bẹ́ẹ̀ má san sòrò mọ́ rárá má gbìyànjú láti ṣe irú ẹ̀ mọ́ wípé torí pé ẹni tó bá jalè pípa ni wọ́n ń pa wípé ẹni tí ò bá yìí ti ní ìtọ́lọ́rùn nǹkan burúkú òní yóò máa wà lẹ́mìí rẹ̀ láti máa ṣe ìgbésọ orí Ìtẹlọrun tó rí un ó ju ohun gbogbo lọ. ìdí nìyí tá a fi sọ ní Ìtẹlọrun bẹ́ẹ̀ ni Ìtẹlọrun tún kúnlẹ̀ ó ní bàbá mi ìyá mi ẹ dáríjì mí mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ wo ní ìtàn ráńpẹ́ tá a sọ yìí ó dá lórí pé gbogbo ohun tí wọ́n bá ti fún wa ẹ jẹ́ kó máa tẹ́ wa lọ́rùn. kí ni mo pè é ẹ jẹ́ kó máa tẹ́ wa lọ́rùn ẹ má jẹ́ ká máa ṣe ojú kòkòrò tí wọ́n bá fún wa ní nǹkan kékeré kan ẹ jẹ́ ká ṣe kí ni ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn ká má máa sojú kòkòrò ká má máa sojú kò. ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi nílé ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ ká sojú kòkòrò nǹkan tí dádì àti mọ́mì tí wọ́n bá ti fún wa nílé ẹ jẹ́ kó máa tẹ́ wa lọ́rùn. ẹ wo mi ò dídì jù báyìí lákòókò yìí Tóyìn Kàbírù Àdúràgbà ló kọ tèmi lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣé wọ́n wò mí ẹ máa bá mi share rẹ̀ ẹ máa like ẹ máa comment kẹ́dẹ̀ máa subscribe kò ní sin yín kò ní rẹ̀ yín yòókù ó tún di wọ̀ bí ọjọ́rọ̀ ó dàbọ̀.